Ẹ kú ojúmọ́ o. Ọ̀rọ̀ ìyànjú tèmi láti Yorùbá Referendum Committee ni a mú wá o. Àwọn Yorùbá ní igi gogoro má gún mi lójú, àtòkèrè la ti ń wò. Ọ̀rọ̀ tó ń fàyẹyọ jáde ni ọ̀rọ̀ àwọn tán ni wọ́n wá láti Katsina láti wá ṣiṣẹ́ ní Dangote Refinery lẹ́kọ̀ọ́. Ọ̀gá ọlọ́pàá Èkó, Mr. Jimoh, ó ní àwọn ṣèwádìí, àwọn dẹ̀ rí pé iṣẹ́ náà wá ṣe ní Dangote Refinery. Ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá yẹn ò sọ fún wa wípé kí nìdí tí Dangote fi lọ sí Katsina lọ kó àwọn òṣìṣẹ́ bíi almost 100 láti wá ṣiṣẹ́ ní Dangote Refinery. Tí wọn ò dẹ̀ sọ fún wa, tí Dangote ò fi ìwé síta tẹ́lẹ̀ wípé òun ń wá àwọn òṣìṣẹ́ fúnrú nǹkan báyìí báyìí ní agbègbè yẹn, tá a fi lè sọ pé àwọn ará agbègbè yẹn sọ pé àwọn ò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Ìyẹn fi hàn wá wípé nǹkan tó ń lọ ó kọjá ẹni tó ń wáṣẹ́. Kì í ṣe ẹnìkan, kì í ṣe ẹni méjì, bí 100 ni wọ́n, tán dẹ̀ kó gbogbo wọn wá lẹ́ẹ̀kan náà. Gbogbo wa dẹ̀ mọ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àfẹ́ni tó bá ní òun ò fẹ́ mọ̀ ni ò ní sọ pé àwọn tó wà nínú igbó, ìdí tí President Tinubu ṣe lóun fẹ́ dá forest guard lẹ̀ nìyẹn. Àwọn tó ń káàkiri nílùú o, àwọn tó ń jíyàn gbé o, gbogbo ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn, àti àwọn tó ń wá pẹ̀lú trailer oríṣiríṣi láti north. So gbogbo wa la mọ̀ yẹn. Téèyàn bá dẹ̀ fẹ́ hùwà jàǹdùkú, á wá ọ̀rọ̀ kan láti fi dì mọ́lẹ̀ wípé ìdí tó ń ṣe nì, káwọn èèyàn fi lè rò wípé nǹkan tó ń ṣe ó dáa. Ṣùgbọ́n ìyẹn a kàn fi yẹn ṣe àpèjúwe ni. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni wípé èyí táwọn èèyàn wá sọ pé ẹ jẹ́ ká ní state police, tá a bá ní state police a lè yanjú ara wa. Kò sọ́nà ńbẹ̀ yẹn, nítorí wípé state police yẹn under ìjọba àpapọ̀ náà máa wà. Tá a bá dẹ̀ wo gbogbo nǹkan tó ń lọ ní ìsìn, ìjọba àpapọ̀ ló ń sanwó owó local government, ìjọba àpapọ̀ ló ń yan àwọn tó máa ṣiṣẹ́ ní development commission fún wa, ìjọba àpapọ̀ ló ń fún àwọn state lówó kan fi sanwó gbèsè wọn, ìjọba àpapọ̀ ló fẹ́ dá forest guard sílẹ̀, ìjọba àpapọ̀ ló fẹ́ ṣe léyìí, ló fẹ́ ṣe tọ̀hún. So wọ́n ti sọ wá di ọmọ aláìní ìyá, tó jẹ́ pé ìjọba àpapọ̀ nìkan ló máa ṣe gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. N táwa dẹ̀ sọ pé ó yẹ ká gbára wa lẹ̀ kúrò nínú ẹ̀ nìyẹn. Ọ̀nà tá a dẹ̀ fi lè gbára wa lẹ̀ kúrò nínú ẹ̀ ni ọ̀nà tá a pè ní Yorùbá Referendum yẹn. Ìgbà tí President Tinubu gbàjọba, àwọn kan lọ bá wọn wípé àwọn patriots ni wọ́n ń pè wọ́n, pé ẹ jẹ́ ká tún lu ètò kí ọ̀nà wa lè lọ síwájú o. President Tinubu sọ pé kán jẹ́ káwọn kọ́kọ́ ṣe ọ̀rọ̀ ètò ajé àti ìṣúná ilẹ̀ Nàìjíríà, káwọn yanjú ẹ̀. Táwọn bá yanjú ẹ̀ tán, a wá padà sórí yẹn. N táwa fẹ́ sọ nípa ẹ̀ ni pé kò rí bẹ́ẹ̀, ilé ayé ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ ètò ajé àti ọ̀rọ̀ ìṣúná owó títí láéláé ni, títí ayé fi máa wà ni. Torí àwọn èèyàn á máa wọ́nà jíjẹ mímu káàkiri nílẹ̀ wọn ò, nílẹ̀ ibòmí ò ní. So olúkálùkù á máa ṣe tiẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ibi tó olúkálùkù ti wá, tó ti fi ẹsẹ̀ múlẹ̀, ibi tọ́rọ̀ ṣe kókó sí nìyẹn. Tá a bá ń sọ̀rọ̀ China lénìí, China di China tó dì lénìí nítorí ìgbésẹ̀ tán gbé ní 1949. Táwọn kan gba ìjọba, tán dẹ̀ sọ pé báwọn ṣe fẹ́ kí China rí lélẹ̀. Gbogbo ìtàn sọ nípa Western region, táwọn Awólọ́wọ̀ ò bá gbàjọba ní 1951, kan dìbò kan gbàjọba 1951, gbogbo nǹkan tá a ní wọ́n ṣe, wọn ò ní lè ṣe. So ọ̀rọ̀ báwo ni a ṣe máa tò ìlú wa àti ilẹ̀ wa ó ṣe pàtàkì. Ìyẹn ló tiẹ̀ ṣe kókó jù. Nígbà tá a bá yanjú ìyẹn tán, la lè máa sọ pé bá ṣe fẹ́ náwó wa rè, bá ṣe fẹ́ ṣe kinní lélẹ̀, bá ṣe fẹ́ ṣe gbá lélẹ̀, bá ṣe fẹ́ ṣe lé. Ṣùgbọ́n ní ìsìn, ìjọba àpapọ̀ ti sọ bá ṣe máa náwó wa, bá ṣe máa ṣe gbogbo ẹ̀. Ẹ wá ní ìgbà yẹn lẹ fẹ́ tún ìlú tò. So ohun táwa wá ń sọ ní ìsìn ni pé ká pe àwọn olórí wa, ká dẹ̀ pe President Tinubu gan fúnra rẹ̀. Àwọn ò ní kó má ṣe second term o, a ní kó má lọ second term o, a dẹ̀ ní káwọn èèyàn má dìbò fún wọn. Ṣùgbọ́n káwa èèyàn sọ pé a kì í ṣe ọmọ tí ò ní ìyá, tí ò ní bàbá, tí ò ní ran. A mọ bá ṣe gbégbèsè ayé wa tẹ́lẹ̀. Even láti ìgbà tá a ti gbà, ká tẹ̀ fi sígbà tá a gbòmìnira, a dẹ̀ mọ bá ṣe fẹ́ lọ síwájú lórí ẹ̀. So kán fún wa láyè ká ṣe ìbò tiwa lórí bá ṣe fẹ́ gbélé ayé wa. Tá a bá ṣe yẹn,
ẹni tó bá fẹ́ lè lọ gbé ẹni tó fẹ́ iṣẹ́ wá láti ibi tó bá ti hùn, ìyẹn àti fi gbogbo yẹn àti wà nù kínní. Ṣùgbọ́n tá a bá filẹ̀ báyìí ṣe ló máa dàbí ọ̀rọ̀ open grazing táwọn kan ṣe ní ọ̀dọ̀ wa ni o, tán ti ṣe òfin pé kó má sí open grazing, but tí ìjọba àpapọ̀ ò gbà wọ́n láyè láti mú òfin yẹn ṣẹ, torí àwọn tán bá mú inú wọn ṣe náà máa ń tú wọn lẹ̀. So nǹkan tá à ń sọ nìyẹn. Àti Sẹ́nitọ̀ Bámidélé tó wà National Assembly tó jó lórí wọn bẹ́ẹ̀ o, àti President Tinubu, ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká sọ fún wọn. Àwọn kan náà máa wá ṣe referendum wa fún wa, àwọn ilé ìgbìmọ̀ asòfin wa ló máa ṣe referendum yẹn tí àwọn gómìnà wa bá ti fọwọ́ sí. So àtàwọn ilé ìgbìmọ̀ asòfin wa, àtàwọn gómìnà wa, àti President Tinubu, àti Sẹ́nitọ̀ Bámidélé, àwọn ni ká bẹ̀rẹ̀ sí pariwo lé lórí pé kán gbà wá láyè, kán jẹ́ ká ṣe referendum bá ṣe fẹ́ gbé ìgbésí ayé wa, ọ̀nà tá fẹ́ gbé gbà lélẹ̀, bédè wa ò ṣe ní parẹ́ lélẹ̀, bí àṣà wa ò ṣe ní parẹ́ lélẹ̀. Tá a bá ní àṣẹ yẹn láti sọ bá ṣe fẹ́ gbé ìgbésí ayé wa, a ní lè mú gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹ. Ẹ ṣé.